Media bring the work closer to your doorsteps. Mo fẹ́ fi ojú ọ̀nà yín wọ̀nyí ni o Mr. Koiki. So ẹ̀yin náà ẹ wo ojú ọ̀nà yìí, ẹ wo ojú ọ̀nà yìí, ẹ wo ojú ọ̀nà yìí ṣe rí. Part of kan ní side yàgò sọ pé mòwe àbí ìkànṣá sí Bafo, yeah. Ogun State, under Ogun State ní ìbàyí wà o. Ẹ wo ojú ọ̀nà yìí. Ṣe rí láti ìbẹ̀rẹ̀ dé òpin bọ́nà ìṣeré lélẹ́yìí o, and àwọn èèyàn dẹ̀ ń gbé lágbègbè yìí, wọn ò dẹ̀ rí nǹkan ṣe sójú ọ̀nà yìí. Mo ti kọjá lójú ọ̀nà yìí rí tó jẹ́ wípé ìyá arúgbó tí ọ̀kadà tó là ìyá yẹn mọ́lẹ̀, ìyá yẹn dẹ̀ dákú. Ọ̀kadà là ìyá arúgbó mọ́lẹ̀ lójú ọ̀nà yìí dẹ̀ dákú. Tẹ́gbọ́n ẹ̀ṣẹ̀ ń rọ mi lé lórí inú omi pọ̀tọ̀pọ̀tọ̀ ni o. Ẹ̀wọ̀n ká tún wà ní àsìkò ẹ̀rùn ló jẹ́ kó tún ṣe dá báyìí. Tó ti yẹn kálí pásíkò òjò ni mo ṣe fọ́nrán yìí ni kẹ́yìn náà rí ẹ̀ mọ̀ wípé ìyà ń jẹ àwọn èèyàn. Ibi tí mo fẹ́ gbà kọjá gan báyìí mi ì tẹ̀tí mọ́ báyìí, àbí kí n gba ibi ṣọ́ọ̀bù àwọn oníṣọ́ọ̀bù kọjá. Ṣé ti rí ojú ọ̀nà yìí? So still àwọn èèyàn kan tún ṣì nígbàgbọ́ nínú orílẹ̀-èdè burúkú yìí. Àwọn èèyàn kan ṣì nígbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí. Àbókíwé ètò ẹ wo ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ṣe rí. Ṣé ti rí? Mo fẹ́ ká fọ́nrán ìtàn ni dé òpin ọ̀nà yìí kẹ́ lè mọ̀ wípé in fact ẹ wo Yoruba nation nìkan ló lè ṣe, òun nìkan ló lè ṣe. Kí Ọlọ́run kó ṣàánú fún wa, torí pé kí ni kò tiẹ̀ yé mi bí àwọn èèyàn ṣe ń gbàgbọ́, táwọn èèyàn ṣe ń believe bọ́ ṣìṣe nígbàgbọ́ inú orílẹ̀-èdè yìí kò yé mi sí. Àwọn the same set of people náà lọ ṣe ń pariwo wípé àwọn ló kàn. I'm very sure wípé ojú àwọn náà ti já báyìí o, àtèmi ló kàn àtàwọn ló kàn. Gbogbo wọn ti ń sunkún sínú báyìí, ẹ wòran. Gbogbo wọn ti ń sunkún sínú báyìí, ẹkún gidi, torí pé kí ni ebi ń pa wọ́n. So kọ́lọ́n kó ṣàánú fún wa, kó má jẹ́ kí a burú kí ó kàn wá tẹ̀bí wa ni. Ṣé rí kí ló cost wọn, kí nǹkan tí ó cost wọn láti ṣe ọ̀nà yìí? Gospel mi understand o. Kí ló cost Dàpọ̀ Abíọ́dún àbí kí lórúkọ Ogun State Governor láti ṣe ọ̀nà yìí? Corruption every naira and there. So ìpínlẹ̀ yẹn kan jọ sọ̀rọ̀, ó ní ta ló mọ̀ bóyá ti award owó fún bí wọ́n ti award ọ̀nà ó ti award owó fọ́nà yìí tí wọ́n ti mú tí wọ́n ti kó jẹ. Who knows? Ta ló mọ̀ láàrin ìlú? Ẹ wo Mr. Koiki, ẹ wòran. Ṣé rí ọ̀kadà kan ló ti takú yìí o, ló ti takú sáàrin pọ̀tọ̀pọ̀tọ̀ yẹn. Ẹ wo Mr. Koiki, ẹ wo. Ṣé rí nǹkan tó ń dùn mí? Ṣé rí ọlọ́kadà yẹn ti fi bàtà ẹlẹ̀ síbẹ̀, ó ti fàtà yẹn lẹ̀. Nǹkan tó ń dùn mí ni wípé ṣé iye àwọn people, ṣé iye wọn ò ṣí ni? Ṣé wọn mọ̀ pé àwọn ń jẹ ìyà ni? Ṣé ká tó gbọ́dọ̀ pé àwa ti jáde rí la ṣe understand live ni? Torí kò yé mi. Just look at it. So I don't just know. I don't know. Omi inú ń kàn mí gan. Ẹbí tó ti ṣọ̀nà yìí bọ̀ o. Ẹbí tó ti ṣọ̀nà yìí bọ̀.
I don't understand. Omi ń kọ́ mi gan pé ṣé àwọn èèyàn mọ̀ báwọn ń jẹ ìyá ni àbí wọ́n mọ̀ ìyá tẹ́ wọn lọ́rùn. Kọ́nà kó gba ìbánisọ̀ fún wa. Kó jọ kó jẹ́ kí gbẹgẹdẹ kó gbiná orílẹ̀-èdè yìí. Kóníkálùkù lè tètè máa lọ. Ẹ wo kóníkálùkù tètè pín gàrí ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá. Local area, local road ní Kenya, Ethiopia, Uganda, Tanzania, Rwanda ó dájú ojú ọ̀nà ìjọba wa lọ. Even ó dájú ojú ọ̀nà tó wà l'Abuja lọ. Ìkànnà pípín yìí ṣe. Mo wo kíní kan ní TikTok, mo rí ojú ọ̀nà ní Kano. Mo rò pé ṣojú ọ̀nà rí. Tẹ́ bá rí bí ojú ọ̀nà yìí ṣe rẹwà. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí, they were destroying us. Àwọn olóṣèlú olórí burúkú tó jẹ́ what's it called tó jẹ́ àwọn ọmọ Yorùbá tiwa. Wọ́n rí kankan ṣe sí. They were just eating, drinking. Kò sí nǹkan ní ọpọlọ wọn, kò sí nǹkan brain wọn, wọ́n ń jẹun, wọ́n dẹ̀ mu.